إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí Ọlọ́run Ọba kí ó bá wa kí ànábì sallallahu alayhi wa sallam, kí Ọlọ́run Ọba kí ó bá wa gé ànábì sallallahu alayhi wa sallam, kí Ọlọ́run Ọba kí ó wá dákun kí ó jọ gbogbo àwọn sọ̀hábà ànábì, gbogbo àwọn ará ilé ànábì, gbogbo àwọn sọ̀hábà ànábì, kí Ọlọ́run Ọba kí ó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀, kí Ọlọ́run Ọba kí ó wá jẹ́ kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí Ọlọ́run Ọba kó jẹ́ kó kan àwa náà, kí Ọlọ́run Ọba kí ó dákun kó jọ ìmọ́lẹ̀ tọ́lọ́run Ọba Allah ti tàn fún wa, ìmọ́lẹ̀ súnà nábì sallallahu alaihi wasallam eléyìí tá a fi ń rìn, tá a fi ń ṣètò ìgbésí ayé wa, tọ́lọ́run Ọba Allah ti tàn fún wa, kọ́lọ́run Ọba kó má jẹ́ kí ó kú mọ́ wa lójú láíláí. Abára wa dúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó tún ní kí a máa ṣẹ́kù ká máa wà lórí ilẹ̀ títí di àsìkò tí a ń wà, tá a wà nínú ẹ̀ yìí, tá a ń bára wa sọ̀rọ̀ yìí. A dúpẹ́ fún Ọlọ́run Ọba. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní khayrukum man tala umruhu wa hasuna amaluhu. Ẹni tó lóore jù nínú yín òun náà ni ẹni tó ṣe yí pé ẹ̀mí ẹ̀ gùn, rẹ́mi ẹ̀ ṣe wá gùn ó tún wá ṣiṣẹ́ rere. Àbẹ̀lọ́run Ọba Allah, ọba tó ṣẹ́wà kù báyìí, tó ní kẹ́mi wá máa gùn lórí ilẹ̀ báyìí, Ọlọ́run jí ó máa gùn lórí iṣẹ́ olóore, jí ó máa gùn lórí iṣẹ́ rere. Ọlọ́run má jẹ́ kí ẹ̀mí gígùn wa má jẹ́ ká fi ṣiṣẹ́ bú láíláí, wala la ilaha illallah, wala jíjọ́ kan ṣoṣo Ọlọ́run Ọba. Gbogbo ẹ̀yin jàmáà pátápátá tí ẹ̀ ń gbọ́ mi, tí ẹ̀ ń wò mí, mo kí gbogbo yín ní kíkí ọlá eléyìí tí mo ti fi kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí Ọlọ́run Ọba kí ó dákun kó jẹ́ kíkí náà kí ó jẹ́ kí ó bá wa kalẹ̀. Ètò Bayyanul Haqqi òun náà ni ó tún ti gun orí afẹ́fẹ́ báyìí, gẹ́gẹ́ bí ìṣe wa tí ẹ̀yin náà ti mọ̀ wípé kò sí nǹkan kan tí a fẹ́ sọ fún wa tó ju ọ̀rọ̀ Ọlọ́run Ọba lọ. Bẹ́ẹ̀ bá ti rí wa ní orí ètò báyìí, ọ̀rọ̀ Ọlọ́run Ọba, ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam, òun náà ni èyí tí a gbé dání, tí a fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ káàkiri gbogbo ayé láti máa fi sọ fún wọn pé ntọ́lọ́run Ọba fẹ́ ni, ntí Ọlọ́run Ọba ò fẹ́ ni eléyìí. Ọlọ́run Ọba Allah ni ó ní ká máa ṣe ìkìlọ̀ fúnra wa, ká máa ránra wa létí, fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Ẹ máa ránra yín létí, ìrántí ẹ yóò máa ṣe kíni, yóò máa ṣe àwọn olùgbàgbọ́ òdodo láǹfààní. Kọ́lọ́run Ọba kó ṣe wá ní ẹni tí ìrántí yóò ṣe láǹfààní. A fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti wà ní hajj báyìí. Kọ́lọ́run Ọba Allah kí ó dákun kó jọ kó ṣe hajj wọn ní hajjun mabrur. Kọ́lọ́run Ọba kó ṣe hajj wọn ní hajjun mabrur. Kọ́lọ́run Ọba Allah kó gbà lẹ́sìn fún wọn. Kọ́lọ́run Ọba kí ó jẹ́ kí wọ́n rí ṣe nílànà tànábì sallallahu alaihi wasallam. Kọ́lọ́run Ọba kó gbà lẹ́sìn fún wọn. Kọ́lọ́run Ọba kó bá wa fi sọ rẹ̀ sọ wọn, ìsọ rẹ̀ kó fi sọ wọn lọ, ìsọ rẹ̀ kó fi sọ wọn bọ̀. Kọ́lọ́run Ọba kó jẹ́ kí wọ́n bá wa láyọ̀ àtàlàáfíà. Gbogbo àwọn tí wọ́n sì tún kù táwọn náà tún ń lọ báyìí, tó jẹ́ pé àwọn náà wọn àti ìdébẹ̀, wọ́n wà lójú ọ̀nà, àwọn kan wà tí wọ́n àti ìgbéra kúrò níbẹ̀. Ọlọ́run bá wa sọ gbogbo wọn débẹ̀ láyọ̀ àtàlàáfíà, jẹ́ kí wọ́n rí iṣẹ́ hajj náà ṣe nílànà tọ́lọ́run àti ti ànábì sallallahu alaihi wasallam, kí Ọlọ́run kó wá gbà lẹ́sìn ní ọwọ́ wọn. Gbogbo àwa tá a ti wá lọ, Ọlọ́run Ọba jẹ́ ká tún lè lọ. Èyí tá a ti lọ, Ọlọ́run gbà lọ́wọ́ wa, gbà lẹ́sìn lọ́wọ́ wa. Gbogbo àwa tá a ti lọ, Ọlọ́run a bẹ̀ ọ́, jẹ́ káwa náà ó lè lọ kó tó di pa jáde láyé, jẹ́ káwa náà ó lè lọ. Ṣàánú wa Ọlọ́run, jẹ́ káwa náà kó lè lọ, ká lè ṣiṣẹ́ hajj. Kọ́lọ́run Ọba Allah kó ṣe bẹ́ẹ̀ fún wa. Kí gbogbo mùsùlùmí náà kó fi sọ́kàn rẹ̀ pé dájúdájú òun gbọ́dọ̀ ṣiṣẹ́ hajj kóhun tó jáde láyé. Ká fi sọ́kàn, béèyàn bá wá fi sọ́kàn bẹ́ẹ̀ tí ò bá tiẹ̀ wá rí ṣe, Ọlọ́run ó gbé dìde ní ẹni tó ṣe hajj ni. Bẹ́ẹ̀ ni Kọ́lọ́run Ọba Allah kó ṣe fún wa. Àbẹ̀lọ́run Ọba Allah kó jẹ́ kí a rí hajj náà ṣe síwájú ká tó jáde láyé. Kọ́lọ́run Ọba Allah kó sì gbà ní ẹ̀sìn fún wa. Bákan náà a tún fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ ìyá wa fún ọdún iléyá eléyìí tó ti súnmọ́ wa yìí náà. Kọ́lọ́run Ọba Allah kó jẹ́ kó bá wa láyé. Kọ́lọ́run Ọba kó jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Kọ́lọ́run Ọba kí ó wá gbà lẹ́sìn fún wa. Kọ́lọ́run Ọba kó jẹ́ kó bá wa pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú àlàáfíà. Kọ́lọ́run Ọba kí ó fi ṣàánú wa. Gbogbo àwọn tí wọ́n sì wà nínú wàhálà kan sí kejì, Kọ́lọ́run Ọba Allah kí ó dákun kó jọ kó bá wa yọ wọ́n kúrò nínú wàhálà náà. Kọ́lọ́run Ọba kí ó jẹ́ kí wọ́n fi ìdùnnú, Kọ́lọ́run Ọba kó jẹ́ kí wọ́n fi sọdún. Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìdùnnú àti ayọ̀ ní Kọ́lọ́run Ọba kó jẹ́ kí a fi ṣe ọdún yìí. Kọ́lọ́run Ọba Allah kí ó wá dákun kó jọ kó gbà lẹ́sìn ní ọwọ́ wa. Ní àsìkò yìí, ọ̀rọ̀ tí
a fẹ́ fi bára wa sọ̀rọ̀ tá a fẹ́ pè wá sákìyèsí lọ síbẹ̀ òun ni ọ̀rọ̀ ìkíni nínú ẹ̀sìn Islam. Ìkíra ẹni nínú ẹ̀sìn Islam, torí pé awuyewuye oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, àwọn oríṣiríṣi là ń gbọ́. Ní ọ̀sẹ̀ tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni arákùnrin kan ó ṣe live video lórí Facebook, ó sọ̀rọ̀ nípa kíkíra ẹni, tí èmi náà sì ṣe alábàápàdé rẹ̀, tèmi náà tí mo láǹfààní láti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ọmọ ìyá wa náà tí wọ́n ń sọ nípa ìkíra ẹni nínú ẹ̀sìn Islam. Wọ́n sọ pé a lè dọ̀bálẹ̀, a lè rùkú, a lè ṣe gbogbo ẹ̀, pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Kíkíra ẹni ni bó lọ́mọ ó ṣe dúró tí ò ní lè tẹ̀ fún bàbá rẹ̀, tí ò ní lè tẹ̀ fún bàbá rẹ̀ tí kó kàn ṣe sàlámà lékún lásán, ìyẹ́ ò tó. Àtàwọn ẹlòmíín náà tí wọ́n ti sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí kọjá. Àwọn èèyàn wá ń pè mí lóríṣiríṣi, pé sáwà náà ní sáà ní dá sí ọ̀rọ̀ ẹni, ṣé bó ṣe rí nìyẹn ni àbí kí ni òdodo. Àwọn kù ti mọ̀ pé àwọn ò gbọ́ òdodo bó bá ṣe jẹ́ ní ẹnu wa lórí ètò wa, àwọn ò gbọ́ òdodo bó bá ṣe jẹ́, torí pé gbẹ̀yìn bó bá ṣe ń sọ òdodo náà ni àwọn ń rí. Àwọn ò tún àwọn mọ̀ pé tá a bá sọ òdodo náà ló tún máa jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Torí pé kò sí mi tí ìfẹ́ sọ̀rọ̀ nípa ìkíni nísìn, torí pé mo ní àwọn topics tó pọ̀ díẹ̀ ńlẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n eléyìí ló wá mú yá kíákíá. Mo wá ní òkè bí àwọn èèyàn ṣe ń kí n tètè láti sọ̀rọ̀ nípa rẹ̀, eléyìí ló fà á tí ó fi jẹ́ pé ọ̀rọ̀ nípa ìkíni òun náà ni a fẹ́ bára wa sọ. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ẹ máa bá mi ká lọ nípa ọ̀rọ̀ ìkíra ẹni nínú ẹ̀sìn Islam. Àkọ́kọ́ ni pé ṣé kíkíra ẹni nínú Islam, ṣé Ọlọ́run ọba tiẹ̀ dá sí àbọ̀ Ọlọ́run ọba ò dá sí? A rí pé Ọlọ́run ọba Allah ó dá sí, kì í tún ṣe pé Ọlọ́run ọba dá sí, ó pa wá láṣẹ ká máa kíra wa ni. Nínú àwọn ayat tí Ọlọ́run ọba Allah ti wá sọ nínú Al-Qur'an, a kà fún wa. Tá bá lọ wọnú Suratu Nur aya 61, Ọlọ́run ọba Allah ń sọ ń bẹ̀ pé ba'da a'udhu billahi minash shaitonir rajim, bismillahir rahmanir rahim, fa idha dakhaltum buyutan fasallimu ala anfusikum tahiyyatan min indillahi mubarakatan tayyibah. Ọlọ́run ọba Allah ó sọ̀rọ̀ kíkíra ẹni nínú àyà yìí. Ọlọ́run ọba Allah sọ pé fa idha dakhaltum buyutan, nígbà tí ẹ bá fẹ́ wọlé kan, fasallimu ala anfusikum, ẹ sálámọ̀ síra yín, kódà kó jẹ́ lé yín náà ni, ẹ sálámọ̀ síra yín, bó jẹ́ lé ọmọ ìyá yín ni, ẹ sálámọ̀ síra yín kẹ́ tó wọlé. Tahiyyatan min indillah, ní kíkí kan látọ̀dọ̀ Ọlọ́run ọba Allah, mubarakatan tayyiba, kíkí oníbùkún, kíkí tó dáa, kíkí tó mọ́. Ọlọ́run ọba Allah sọ bẹ́ẹ̀ ní ibi báyìí. A rí pé Ọlọ́run ọba ní ká kíra wa, Ọlọ́run ọba ní ká sálámọ̀, Ọlọ́run tó wá ní sálámọ̀ tí mò ń sọ ní kíkí kan láti ọ̀dọ̀ Ọlọ́run ọba. Gbọ́n irú sálámọ̀ wo ni a fẹ́ sálámọ̀, irú kíkí wo ni? Ọlọ́run ọba kò sọ fún wa pé kíkí bàbá ẹ̀ sì kíra yín, ṣùgbọ́n Ọlọ́run ó sọ pé ẹ sálámọ̀ síra yín, ẹ kíra yín. Náà a tún wá lọ wọnú àyà mi náà, Suratu Nisa àyà 86. Bákan náà Ọlọ́run ọba Allah ń sọ ń bẹ̀ pé wa idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha, وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. Ọlọ́run وإذا حييتم, nígbà tí wọ́n bá kí yín, bitahiyya, ní kíkí kan, fahayyu biahsana minha, ẹ̀yin náà kí wọn léyìn tó dáa jù tí wọ́n kí yín lọ, aw rudduha, àbí kẹ́ ẹ dá bí wọ́n ṣe kí yín yẹ kẹ́ ẹ dá padà. Irú kíkí wo ni? Àti pé Ọlọ́run bá ń sọ ọ̀rọ̀ kíkí, ọ̀rọ̀ ìkíni òun náà ni gbogbo àwọn àyà yìí mú wa, ṣùgbọ́n irú kíkí wo lákì wa, bó la ṣe kíra wa? Ọlọ́run ọba
kò lámọ́lẹ̀. Ọlọ́run bá tún sọ láyé mi pé la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha. La tadkhulu buyutan, ẹ má wọlé kan ilékílé, ẹ má wọ̀ ghayra buyutikum, gbogbo ilé tí ó bá ti jẹ́ pé kìí ṣe ilé yín ẹ má wọ̀ hatta tasta'nisu, títí tẹ́ fi gbà yọ̀ǹda tí wọ́n fi sọ pé kẹ́ ẹ wọlé o. Ẹ má sáré wọlé òǹlé, ó kọ́kọ́ gbà yọ̀ǹda náà pé ṣé kó wọlé, ń bá wá ní kó wọlé wàá wọlé. Wa tusallimu, ó sì gbọ́dọ̀ sálámà ala ahliha, wà sálámà sáwọn tó wà nù ilé yẹn síwájú kó tó wọ ibẹ̀. bó o láṣẹ sálámà ọlọ́run ọba ò sọ, ọlọ́run sáà ń sọ bá ṣe kíra wa, ọlọ́run ọba sọ gbogbo ẹ̀ ń bẹ̀ àti àwọn àyátì míì nínú Al-Qur'an. Eléyìí òní ó wá gbé wa lọ síbi ọ̀rọ̀ ọlọ́run ọba nínú súrọ́tù Nahl àyà 44 tí ọlọ́run ọba ti ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun. ọlọ́run bá ní wa anzalna ilayka dhikra, àwa la sọ alukur'ani kalẹ̀ fún wa nabi sallallahu alayhi wa sallam. dhikiru tó wà ń bẹ̀ yẹ alukur'ani ló ń jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ní àwa la sọ alukur'ani kalẹ̀, bó láti mọ̀ pé alukur'ani ló ń jẹ́ bẹ́ẹ̀, anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́run bá fi rán iná ló tú fún wa bẹ́ẹ̀. ẹ lọ wọnú gbogbo àwọn tafasir bẹ́ẹ̀ sì bá nìyẹn. ọlọ́run ní a sọ kalẹ̀ ìrántí wo ni alukur'ani l-karim ńlá sọ kalẹ̀ fún wọ anabi sallallahu alayhi wa sallam litubayyina linnas, ní tìtorí kí ni a sọ kalẹ̀ fún ẹ. ìrísìn tá a sọ kalẹ̀ fún wa nábì ni pé litubayyina linnas, kó o lè máa ṣàlàyé ẹ̀ fáwọn ènìyàn ma nuzzila ilayhim, ń tá a sọ kalẹ̀ síbẹ̀. yẹn ni pé alukurani tá a sọ kalẹ̀ fún ẹ yó kò lè yé àwọn èèyàn. ìdí tá a ṣe sọ kalẹ̀ fún wa nábì sallallahu alaihi wasallam òun náà ni pé kó o lè bá a máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. litubayyina, gbogbo ẹni tó bá kéw tí kéw yanjú yóò mọ̀ pé láàmù tààlìlì nìyẹn. rísìn tá a fi sọ kalẹ̀ fún ẹni tá a fi sọ kalẹ̀ fún wa nábì sallallahu alaihi wasallam litubayyina, torí ẹ̀ ni kó o lè bá a máa ṣàlàyé ẹ̀ linnas fáwọn ènìyàn ma nuzzila ilayhim, ní tá a sọ kalẹ̀ sínú alukur'an. irú àwọn ọ̀rọ̀ yìí tá a ń ká yìí, gbogbo kíkí irú kíkí wo ni, ta ni ó ṣàlàyé ẹ̀ fún wa? Ànábì sallallahu alaihi wasallam ni ó ṣàlàyé ẹ̀ fún wa. ọlọ́run ni kó lè máa ṣàlàyé tó ń bẹ́nu ẹ̀ fáwọn ènìyàn wa la'allahum yatafakkarun, káwọn èèyàn kí wọ́n lè bá ronú sí, kí wọ́n lè bá gbà, kí wọ́n ronú sí. nígbà tó bá ṣàlàyé ẹ̀ fún wọn yóò lè yé wọn. ṣùgbọ́n tí ò bá yéèyàn kò sí béèyàn ṣe fẹ́ ronú sí. so àyà yìí àti pé àyà ńlá ni. ìgbọ́n náà lọ wo suratu Nahl àyà 44. gbogbo ẹni tó bá sọ pé àdìsí ànábì sallallahu alaihi wasallam bó o ní àbóhùn ní bùkátà sí, so a jẹ́ pé nǹkan ń ṣe onítọ̀hún, kò lè ṣe, kò tí ì rí ìsìláàmù rárá débi pé yóò ṣe bíyàn bá sọ bẹ́ẹ̀. torí pé ò lè gbọ́ àlùkùránì yé àfi kó o tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam, kó o gbọ́ ọ̀rọ̀ àdìsí ànábì sallallahu alaihi wasallam tá ànábì sallallahu alaihi wasallam sọ pé utitul qur'ana wa mithlahu, wọ́n fún mi ní àlùkùránì àti tó dàbí rẹ̀. so eléyìí ni tí ó fi máa ṣàlàyé àlùkùránì fún wa. ẹnìkan ò lè gbọ́ àlùkùránì yé láì gbọ́ àlàyé ànábì sallallahu alaihi wasallam lórí rẹ̀. gbogbo àyà tó ń bẹ nínú rẹ̀ yín tó ò lè dágbé àfi ká ànábì sallallahu alaihi wasallam ń ṣàlàyé ẹ̀ fún ẹ òun ni. gẹ́gẹ́ bá ànábì ṣe ń ṣàlàyé ẹ̀ fáwọn sọ̀hábà tó fi ń yé wọn, ọmọ alárúbáwá ni gbogbo wọn. ó yẹ kí wọ́n lè mọ ìtumọ̀ àlùkùránì, kí ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń lọ kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam fún. ànábì sallallahu alaihi wasallam ó tún ṣàdúà fún àmú rẹ̀, ó ṣàdúà fún àfáwa hibrul bahar, ibú ìmọ̀ni ibùnà Abbas, Abdullahi ibùnà Abbas. ànábì sallallahu alaihi wasallam ṣàdúà fún pé Allahumma faqihu fi din wa allimhu ta'wil, ọlọ́run bá ń fún lágbọ̀ọ́yé ẹ̀sìn kó o sì bá ń fi túmọ̀ àlùkùránì bá ń fi mọ̀ ọ́.
ló ti yé yín. So anabi sallallahu alaihi wasallam òun ló ń ṣàlàyé ẹ̀ fún wọn, so ẹnu ẹ̀ ni a ti gbọ́. Ló fi jẹ́ pé nínú àwọn mufasiru àgbà nínú àwọn sọ̀hábà ìkànnì àfàwà Ibn Abbas, so táwọn sọ̀hábà yòókù náà túmọ̀ pé àfàwà ní bọ́rọ̀ bá débi kátọ̀ túmọ̀ Al-Qur'an, torí pé àdúrà tánàbí sallallahu alaihi wasallam ṣe fún àdúrà yẹn gbà. So wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam, ó yé wọn. So ń lọ jẹ́ pé àwọn eléyìí ńlá gbọ́rọ̀ lẹ́nu wọn pé bó ni àyá Al-Qur'an yìí bó ló ṣe rí o. Kìí ṣe pé ọpọlọ ti ẹnìkan lásán ló fi mọ́ tú Al-Qur'an. ó lè fọpọlọ ẹ tú Al-Qur'an fún wa kó wá sọ pé bá Al-Qur'an ṣe rí ní báyìí báyìí, irọ́ o. bó lànábì sallallahu alaihi wasallam ṣe tú fáwọn sàábé, bó làwọn sàábé ṣe gbọ́ yé sí. So eléyìí òun ni ní ààyè yín sìn Ọlọ́run kan sọ pé kíkí ẹ kíra yín ẹ ṣe báyìí ẹ ṣe báyìí, ṣùgbọ́n bó láti gbọ́ yé àfi a padà sínú Al-Qur'an. Al-Qur'an wa sọ yìí pé ìwà ànábì sallallahu alaihi wasallam aṣọ Al-Qur'an kalẹ̀ fún ẹ litubayyina linnas, kó o máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn wa la'allahum yatafakkarun. So àti torí kí ó ṣeé ṣe kí wọ́n lè bá nígbà tí wọ́n bá gbàláyè tó ṣàlàyé ẹ̀ fún wọn, wọ́n lè ronú sí nǹkan yẹn, wọ́n lè máa ṣe. So ayé ìlú fi ń yé wa pé so àwọn àyà ń sìn so kò lámọ́lẹ̀ fún wa pé báwo láti máa kí, báwo láti wá máa kíra wa. So anabi sallallahu alaihi wasallam iná lọ́lọ́run wa ní kó wá ṣàlàyé ẹ̀. Eléyìí ni ó gbé wa lọ sínú Sahih al-Bukhari wa Muslim. Inú àdìsí Sahih al-Bukhari a rí àdìsí tí mo tún fẹ́ ká iná a tún rí inú Sahih Muslim. Ani Abi Hurayrata radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi wa sallam. Látọ̀ Abu Hurairah ni wọ́n gba àdìsí yẹn wá. Abu Hurairah radiyallahu anhu òun wá gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Ó ní Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé khalaqallahu azza wa jalla Adama ala suratihi tuluhu 60 dhira'a. Ó ní Ọlọ́run ọba àlá ọba tó gbọngbọ́n ni ó dá ànábì Adam ala suratihi lórí àwòrán Ádámà náà lọ́lọ́run fi dá o. So ala suratihi yẹ so a ò tó wà dọ̀míru yẹ yahudu ila Adam. So a kú ti mọ̀ nínú òfin náwó pé ó kọta bá dágbẹ̀yìn òní dọ̀míru ń lọ bá nígbà tí wọ́n dẹ̀ sọ níbàyí nìsín. So ibo ló lọ bá torí àwọn ọ̀tá Ọlọ́run wọ́n lo àdísì yìí o. So wọ́n lo àwọn ọ̀tá Ọlọ́run lò tí wọ́n sọ pé khalaqallahu azza wa jalla Adama ala suratihi, ó parí. Ibi tí wọ́n dúró sí náà nìyẹn pé Ọlọ́run ọba àlá ó dá Ádámà láwòrán ara rẹ̀. So wọ́n mú dọ̀míru yẹ wọ́n lọ fi tì sí ọ̀dọ̀ Ọlọ́run. So ṣùgbọ́n nínú ẹ̀kọ́ náhù táwa kọ́ tó yé wa tó jẹ́ pé gbogbo ẹni tí ó bá kọ́ tó yé kò ní sọ nǹkan míì, òun náà ní pé tá a bá dárúkọ èèyàn méjì, orúkọ tó bá gbẹ̀yìn tó bá next sí dọ̀míru òun ni dọ̀míru ń lọ bá. So ní ìbáyìí sìn Ọlọ́run ti kọ́kọ́ dárúkọ khalaqallahu okọ̀ àkọ́kọ́ ni azza wa jalla Ádámà, okọ̀ kejì yẹ òun nìyẹn ala suratihi lórí àwòrán rẹ̀. So táwa ni rẹ̀ lọ bá ó lọ bá Ádámà pé àwòrán bá Ádámà ṣe rí yẹ o, iná lọ́lọ́run ọba àlá fi dá káwá lè bá a mọ̀ kó lè bá a yé wa dáadáa. Tuluhu 60 dhira'an. So wọ́n ní ànábì Adam òró rẹ̀ fíìtì ẹ̀ 60 dhira'an. So ó jẹ́ 60. So 60 feet ni Ọlọ́run ọba àlá ni ó dá ànábì Adam ní gíga rẹ̀. Falamma khalaqa sí àti rí ń bẹ̀yẹ nísìn pé túlùhù àwòyẹ náà ta ló tún lọ bá. So sọ́lọ́run ló lọ bá ni. So àwọn ọ̀tá ẹ̀sìn àtẹ̀ntì nǹkan kan ò bá yé nínú ẹ̀sìn yóò wà ní àdísì yẹ dọ̀yìn fún ni. So ìwọ ló kẹ́kọ̀ọ́ ni o, kìí ṣe dọ̀yìn fún àdísù sahihun, àdísù tó lálàáfíà gidi ni tí gbogbo àwọn àfá aládé tí wọ́n sọ pé àdísì hadithun sahihun ó ní àdísì eléyìí tí a kà yìí. So ó ga ní 60 feet. Falamma khalaqahu nígbàtí Ọlọ́run ọba àlá wa dá tán Ọlọ́run ọba wa sọ fún pé idhhab fasallim ala ulaik.
ọlọ́run ní ìwọ ádámà lọ sálámà aláwòláìka náfàrí mínàlìmọ̀lá ìkàtì jùlúùsìn fàstẹ́mì ma yuhayyunaka fa innaha tahiyyatuka wa tahiyyatu durriyatik. So ọlọ́run ọba aláwa ní ìwọ Adam lọ síbẹ̀ yẹ wàá rí àwọn màláíkà tí wọ́n jókòó, àwọn màláíkà kan tí wọ́n jókòó síbẹ̀ yẹ lọ sọ́dọ̀ wọn fastemi wá tẹ́tí sí wọn ma yuhayyunaka tẹ́tí sí wọn bí wọ́n bá ṣe kí ẹ fa innaha tahiyyatuka òun ni yóò jẹ́ kíkí rẹ o wa tahiyyatu durriyatika àti kíkí eléyìí tí àwọn àrọmọdọ́mọ rẹ tí wọ́n fi máa kíra wọn. fakọ́ọ̀lù nígbàtí anabi Ibrahim wá dọ́dọ̀ àwọn màláíkà ó wá ní assalamu alaikum wípé ọlọ́run ọba àlá ó ti kọ́ anabi Ádámù ní tí ó wù tó bá ti dọ́dọ̀ wọn. ẹ mọ̀ pé ọlọ́run ọba kọ náà ní sẹ́wọ̀n pé níjọ́ kìíní àná kí lọ́lọ́run ọba ṣe nígbà tó ọlọ́run ọba ní ọyá ẹ̀yin màláíkà ẹlẹ́ẹ̀nímọ̀ ẹ wá máa dárúkọ gbogbo kìíní sẹ́wọ̀n pé àwọn màláíkà ò mọ̀ kí lọ́lọ́run wá sọ fún Ádámù ọlọ́run ní ìwọ Ádámù máa dákọ ẹ̀ fún wọn. ọlọ́run fi lọ́wọ́ wá allama Ádámù al-asma'a kullaha thumma arradahum ala al-mala'ika faqala anbi'uni bi asma'i ha'ula'i in kuntum sadiqin. àwọn màláíkà wá ní subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim qala ya Adam anbi'hum bi asma'ihim. So ti yẹn sẹ́wọ̀n pé ọlọ́run ọba náà ló kọ́ ń bẹ̀ yẹ so kẹ́ má sọ pé aṣọ tún wá pọ́síbù ni rárá o. So ọlọ́run ọba àlá ọba tó lágbára ni ọlọ́run ọba ti kọ́ ó wá sálámọ̀ sí wọn. So nígbà tó wá sálámọ̀ àwọn màláíkà náà wọ́n dá sálámọ̀ padà wọ́n wá sọ pé assalamu alayka wa rahmatullah. àwọn màláíkà wá lé rahmatullah wọ́n lékún níbẹ̀. So ó túmọ̀ sí pé ní táwọn màláíkà fi dáhùn yìí bẹ́ẹ̀ láti wá máa kíra wa pé assalamu alaikum wa rahmatullah. So nínú ẹgbà wa míì anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé sálámù ó lè dé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ìyẹn ló tiẹ̀ fi ń pé jù torí pé ńgbà táwọn èèyàn kan wọlé ẹni àkọ́kọ́ wọlé ó ní assalamu alaikum anabi ní ashrun. ẹnìkejì tún wọlé ó ní assalamu alaikum wa rahmatullah anabi ní ishirun. ẹnìkẹta tún wọlé ó ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh anabi ní thalathun. wọ́n wá béèrè pé wa anabi kí ló tó fi ń sọ ashirun ishirun thalathun anabi sallallahu alaihi wasallam ní ẹni àkọ́kọ́. So anabi wá ṣàlàyé fún wọn so pé béèyàn bá ṣe sálámọ̀ bó bá ṣe pọ̀ sí bó bá ṣe pé sí bẹ́ẹ̀ ni ládá yóò ṣe pọ̀ sí. So tí tó fi dórí mẹ́ta yẹ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bó ṣe dáa jù kí mùsùlùmí máa kíra wọn nìyẹn. tó bá wù wá lè sọ pé assalamu alaikum. tó bá sì wù wá a lè sọ pé assalamu alaikum wa rahmatullah. So tó bá sì wù wá a lè sọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. eléyìí ni kayfiyatu tahiyya kayfiyatu salam bá ti máa kíra wa bá ti máa sálámà síra wa látẹnu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a rí pé sálámà yẹn ní ìsìn ibo ló ti clear sí wa pé bá ti máa sọ ní láti inú àdísì ànábì sallallahu alayhi wa sallam. gbàrà tọ́lọ́wọ́n bá ti dá Ádámù alayhi salatu wa salam òun gangan ni ọlọ́wọ́n bá ti sọ bí a sì máa kíra wa. àdísù wa pọ̀ àhàdísù wọ́n pọ̀ rẹpẹtẹ tó jì sí ọlọ́run sallallahu alaihi wasallam tó fi wá sàlàyé bá sì máa sálámọ̀ ní bá sì máa sálámọ̀ ní bá sì máa sálámọ̀ ní. So tí ò pamọ́ sí ẹnìkankan eléyìí jẹ́ kó yé wa wípé tọ́ àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ọba wípé ká máa kíra wa. So nígbà tó ọlọ́run ọba Allah bá wá sí láṣẹ tó ní ká máa kíra wa báyìí sẹ́wọ̀n pé ọlọ́run ọba tó ṣe eléyìí ọlọ́run ní sọ nǹkan kan àbí kó ṣe nǹkan kan àfi kó sọ bá ṣe ṣe. So kó fọ kọ́ra ànábì sí wa pé bá ṣe ṣe lélẹ́yìí o ànábì ni ó wá rán sí wa yìí. So eléyìí tí mo sọ yìí kò sáfà kankan kò sẹ́ni kankan tó jiyàn ní orí ilẹ̀. ibi tí pírọ́blẹ́mù wa wà ní pé ṣé tá a bá ti sálámọ̀ tán bẹ́ẹ̀ yẹ ṣé a tún tẹ̀ fúnra wa báyìí àbí a tún forí kanlẹ̀
àwa tún dọ̀bálẹ̀ ṣe àárùkù àásùjúd àátún ṣe ìbítọ́hù nípa tún dọ̀bálẹ̀ kí gbogbo àyà wa kó kanlẹ̀ kí gbogbo ẹsẹ̀ wa kó kanlẹ̀ kí gbogbo àyà wa kó kanlẹ̀ lórí tí wọ́n ń pè ní ìdọ̀bálẹ̀ nílẹ̀ Yorùbá òun ni ká fàyà kanlẹ̀ kó wọṣọ white kó fàyà kanlẹ̀ kí gbogbo ẹ̀ dúdú so ó ti ṣe àpọ́nlé nìyẹn so wọ́n ní ṣé ìyẹn náà ṣé ó wọnú ẹ̀sìn ìdáhùn yẹ òun náà ni pé rárá gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ọba àlá tí ó fi ẹ̀sìn rán màá tún ṣe ìyẹn náà ní ṣókíṣókí mi ní gbà wá lásìkò tó pọ̀ ẹ tún bá mi ká lọ sínú hadisi anabi sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ òun ni eléyìí tí Imam Tirmidhi tí wọ́n gbà wá náà àdìsí yẹn júsíù rẹ̀ yẹn ni pé fọ́lùmù ẹ̀ ó jẹ́ fọ́lùmù 4 sọ́fọ́à rẹ̀ yẹn ni pé ojú ewé péjì ẹ̀ ó jẹ́ 447 ìdí ẹlẹ́ẹ̀kẹrin nínú àdìsí Ìmáàmù Tirmidhi júsíù ẹlẹ́ẹ̀kẹrin tí í ṣe ìdí ẹlẹ́ẹ̀kẹrin ní ojú ewé 447 tí nọ́mbà àdìsí yẹn jẹ́ àdìsí 2728 wọ́n ní àdáthánà suwaidun qala akhbarana Abdullah qala akhbarana Hanzala bunu Ubaydillah an Anas bunu Malik qala rajulun ya Rasulallah ar-rajulu minna yalqa akhahu aw sadiqahu ayanhani lahu qala la qala afayaltazimuhu wa yuqabbiluhu qala la qala afayakhudhu biyadihi wa yusafihuhu qala na'am hadha hadithun hasan wa sahahahu al-imamu Albani rahimahullahu rahmatan wasi'a. Hadithu yìí tí Imam Tirmidhi gbà wá hadithu tó lálàáfíà ni tí àwọn àfáà aládìs tí wọ́n sì sọ pé hadith tó lálàáfíà ni Imam Muslim wọ́n ní hasan ni so hadith tó lálàáfíà ni bákan náà Imam Albani àwọn sọ pé hadith yẹ ó sahihu so wọ́n wá gba hadith yẹ wá látọ̀dọ̀ àwọn tá a kà yẹ látọ̀dọ̀ Suwaid gbà wá láti ọ̀dọ̀ Abdullahi gbà wá láti ọ̀dọ̀ Hanzala bunu Abdullahi wọ́n wá gbà wá láti ọ̀dọ̀ Anas bunu Malik tí í ṣe sàbí ànábì gangan sallallahu alaihi wasallam ó sọ pé rọ́jùlùn arákùnrin kan ìyẹn pé Anas bunu Malik ó sọ pé arákùnrin kan ó wá bá ànábì sallallahu alaihi wasallam ó wá sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ọba ya Rasulallah ó ní arọ́jùlù minna yálìkọ akhahu aw sadiqahu so ìbéèrè tó jọ kèmí àti iná nìyẹn tèmi àti iná ń wá nìyẹn so wọ́n ti yanjú ẹ̀ lẹ̀ fún wa arákùnrin wa béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó wá ní nígbà tí mùsùlùmí bá pàdé ọmọ ìyá rẹ̀ àbọ̀rẹ̀ rẹ̀ tí a mọ̀ pé gbogbo mùsùlùmí pátápátá innamal mu'minuna ikhwa gbogbo mùsùlùmí ọmọ ìyá lájọ jẹ́ síra wa èmi o bàbá mi o ìyá mi o àǹtí mi o bírọ́dà mi o gbogbo wa pátápátá àtàwọn ọ̀rẹ́ mi o àti gbogbo wa pátápátá ti jẹ́ mùsùlùmí kódà ká má mọ̀ra wa rí so ọmọ ìyá ni wá Ọlọ́run bá aláà sọ bẹ́ẹ̀ pé innamal mu'minuna ikhwa gbogbo mùsùlùmí ọmọ ìyá ni wọ́n arákùnrin wa ní tí n bá pàdé ọmọ ìyá mi àbí mo pàdé ọ̀rẹ́ mi bó ni a sì kíra ṣé máa tẹ̀ fún ni ìnáwó ni kéèyàn tẹ ọrùn báyìí kò dépò kò ń ṣe rùkú rárá kéèyàn tẹ ọrùn báyìí olóúnjẹ ìnìhìnà kéèyàn tẹ kọ̀kọ̀ kò dépò péèyàn rùkú olóúnjẹ ìnìhìnà arákùnrin wa béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé ṣé a máa tẹ̀ fún wọn ni tá bá pàdé nínú àwọn èèyàn wa bẹ́ẹ̀ yẹ kọ́ọ̀là láà ànábì wa ní rárá o kọ́ọ̀là afayaltazimuhu wa yuqabbilu ṣé á dìmọ̀ á wà á kìsì ẹ̀ ni ṣé tá bá kàn á dìmọ̀ bá pàdé á dìmọ̀ á wà kìsì ẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé láà rárá o kọ́ọ̀là afayakhudhu biyadihi wa yusafihuhu ṣé á gbà lọ́wọ́ báyìí á wà bọ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a bá ti sálámà sí tán ṣé á wà gbà máa bọ̀ lọ́wọ́ báyìí ni ànábì ní bẹ́ẹ̀ ni
nínú ẹgbà wa mi ànábì ní ọmọ mùsùlùmí méjì wọn ò ní pàdé kí wọ́n bọ́ra wọn lọ́wọ́ báyìí àyàfi kí wọ́n tó túká yẹ kí wọ́n tó já ọwọ́ ara wọn yẹ ọlọ́run ọba yóò mọ gbọn ẹ̀ṣẹ̀ wọn dànù báyìí tó kẹtún ráwọn oore ńláńlá tó ń bẹnu pé èèyàn bọ́ra èèyàn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a ṣe yóò mọ gbọn dànù ọlọ́run ọba yóò sì mọ fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ pa bọ́ra wa lọ́wọ́ so eléyìí wọ́n ní ó ti yé wa ń bì wọ́n ní a lè tẹ̀ títẹ̀ yóò dépò òrùkú o ìnìhìnáwó ni wọ́n pè o àyíyá ni hani ni lọkùnrin yìí sọ o gbọ̀n tó bá gbọ́ lárúbáwá tó kọ́ lárúbáwá dáadáa o gbọ̀dẹ̀ tá a bá pàdé ọ̀rẹ́ wa a bá pàdé ọmọ ìyá wa àyíyá ni hani láhù ìnìhìnáwó kéèyàn ra tẹ̀ kó ti ọrùn nìkan òun ló ń jẹ́ bẹ́ẹ̀ o ànábì ní rárá o so náà bá ti sálámà síra wa ká bọ̀ra wa lọ́wọ́ so eléyìí ni kíkíra ẹni nínú Islam tó bá yẹ pàdé ìṣẹ́yọ kan ìpele náà la kà ó ti tó èèyàn fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run Ọba ó fẹ́ gbòdodo ọ̀rọ̀ Ọlọ́run Ọba kì í ṣe pé dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ ka gbogbo dídí Al-Qur'ani fún rárá so bí mọ́nì bá ti wà lára èèyàn téèyàn sì jẹun tó bẹ̀rù Ọlọ́run Ọba bá ti gbọ́ pé wọ́n lòdì sí Ọlọ́run sọ báyìí àbí Al-Qur'ani ló ń sọ̀rọ̀ tí mò ń sọ yìí mo sọ pé àdìsí ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Al-Qur'ani ni ìpọ́ Ọlọ́run Ọba Allah sọ yìí pé wa ma atakumur rasulu fakhuduhu wa ma nahakum anhu fantahu in tó jisi Ọlọ́run bá fún yín tó bá pa yín láti pé kẹ́ ẹ ṣe in tó bá ní kẹ́ ẹ má ṣe ẹ jìnnà sí so ànábì ló ń sọ̀rọ̀ fún wa ń bì so tó fi ń yé wa so tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ tẹ̀ fúnra wa o nígbà tán wá sọ pé a gbọ́dọ̀ tẹ̀ báyìí ṣe láwà rúkù ṣe láwà forí kanlẹ̀ àbí láwà dọ̀bálẹ̀ so èèwọ̀ pátápátá ni nínú ẹ̀sìn Islam ẹnìkan ò gbọ́dọ̀ dán wò gbogbo àwọn tí wọ́n bá ń sọ pé kéèyàn dọ̀bálẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wọn ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n ń dá kí wọ́n lọ tọrọ àforíjìn ẹnìkan ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ o torí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹ Ọlọ́run Ọba Allah ti sọ sínú Al-Qur'ani pé wa minan nas ó ń bẹnu àwọn ènìyàn man yujadilu fillahi bighairi ilmi tí wọ́n máa jiyàn nípa Ọlọ́run Ọba láì nímọ̀ kankan wàlá hudan kò sí mọ̀nà kankan lọ́dọ̀ wọn o wàlá kitabin munir wọn ò ní tírà kankan tó ní mọ́lẹ̀ tó ń tọ́ wọn sọ́nà wọn kàn sáà mọ̀ sọ̀rọ̀ náà ni wọ́n mọ̀ jiyàn pé àṣà wa ni ó yẹ ká ṣe báyìí àṣà wa ni ó yẹ àṣà yín bíi báwo tí Islam bá ti sọ tó bá ti dá sí nǹkan tá a sọ pé Ọlọ́run bá sọ nínú Al-Qur'ani pé ẹ kíra yín o ẹ máa kíra yín o ẹ wá lásà àṣà kọ́ nìyẹn tí Ọlọ́run bá ti dá sí nǹkan pé báyìí ni ó ti kúrò lásà tó jì sí Ọlọ́run bá ti dá sí nǹkan pé báyìí lẹ́sẹ̀ sí ó ti kúrò lásà yìí ò kí ń ṣe àṣà mọ́ ó ti dẹ̀sìn àbí ẹ̀ka tíra ni ẹ lọ́ọ́ ka iktidọ́wù siratil mustaqim ẹ lọ́ọ́ ka iktidọ́wù siratil mustaqim ẹ lọ́ọ́ ka eléyìí tí bàbá Ibn Taymiyyah eléyìí tí wọ́n ṣe bóyá yóò tún yé sí dáadáa nígbà tẹ́ bá tún gbìyànjú yẹ ẹ jẹ́ ń fún yín ládìsí kan tẹ́ fi mọ̀ pé àṣà tí òjíṣẹ́ Ọlọ́run bá ti lè dá sí tó ti sọ pé báyìí lẹ́sẹ̀ sí ó ti kú lásà kò ń sàṣà mọ́ ó ti dẹ̀sìn so bó ti sọ Ọlọ́run ṣe sọ pé àṣẹ yẹn ní àṣẹ tó wáyé pé wọ́n sọ nǹkan kan nípa ẹni wáyé pé wọ́n dákẹ́ Ọlọ́run sọ̀rọ̀ ń pa ẹ̀ òjíṣẹ́ Ọlọ́run sọ nǹkan kan nípa ẹ̀ tọ́ a sọ pé tọ́ bóyá ara nǹkan tọ́lọ́run fi ṣèdẹ̀kùn fún wa ni o bóyá a lè máa dọ̀bálẹ̀ fúnra wa ṣùgbọ́n nígbà tí wọ́n ti dá sí wọ́n wá dìídì béèrè lọ́wọ́ ànábì ni pé sáà lè tẹ̀ ó ní rárá ẹ wá ní àṣà wa ni àṣà wo àwọn wo ló dálẹ̀ àwọn kèfèrí tó ti sọ Ọlọ́run ní man tashabbaha biqawmin fahuwa minhum so ṣe ìyẹn láwà sọ pé ìlàmọ̀ tẹ̀lé lẹ́yìn ìgbà tá a ti jẹ́ mùsùlùmí rárá o nínú ẹgbà wa láti ọ̀dọ̀ Anas bin Malik bákan náà radiyallahu anhu kọ́lọ̀ bá kó bá wa yọ́nú sí ó ní qaddima Rasulullahi sallallahu alaihi wasallam li Madinata Ànábì dé Madina walahum yawmani yal'abuna fihima wọ́n ní àwọn ọjọ́ méjì tí wọ́n fi máa ń ṣeré ń bẹ̀ faqal òjíṣẹ́ Ọlọ́run wa sọ pé ma hadani al-yawman kí lẹ máa ń ṣe láwọn ọjọ́ méjì àwọn ọjọ́ méjì tí mo rí pé inú yín sáà ń dùn ẹ̀ ń ṣayẹyẹ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ kí lẹ̀ ń ṣe qalu kunna nal'abu fihima àwọn wa sọ pé àwọn ọjọ́ méjì la máa ń fi ń sọdún a máa ń fi ń nal'abu a máa ń ṣeré ń bẹ̀ a máa ń dídè mọ́ bọ̀rìṣà ń bẹ̀ náà nal'abu qalu kunna nal'abu fihima so ìwọ tó sọ pé òun ṣe ọdún Ìjẹ̀bú Òde òun ṣe ọdún kínní máa gbọ́ o so àwọn Lárúbáwá náà ti nírú àwọn ọdún bẹ́yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ filijahiliya
nígbà ìmọ̀kan wọn ni a máa ń ṣeré ni nígbà tí islam ò tí ì dé. fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam anábì wá sọ fún wọn pé inna allaha qad abdalakum bihima khayran minha yawmal adha wa yawmal fitri. ọlọ́run ọba aláàtí pààrọ̀ ọjọ́ méjèèjì fún yín pẹ̀lú tó dáa jùlọ, ọjọ́ ọdún léyà àtọjọ́ ọdún ìtúnu ààwẹ̀. bí wọ́n ṣe káńsù àwọn ọjọ́ ọdún méjì tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn o. so ọdún yẹn wọn gbégún bẹ̀ wọn gbóòsà ń bẹ̀ o sóyé. so wọ́n káńsù ẹ̀ nísìn láti gbà yẹ kí ló dà. ọdún léyà tá à ń ṣe kí ni? ẹ̀sìn kì í sàṣà. ọdún ìtúnu ààwẹ̀ kí ni? ẹ̀sìn kì í sàṣà. so ìyìn táwọn Lárúbáwá ṣe ń gbà yẹ kí ni? àṣà. ṣùgbọ́n gbà tó jíṣẹ́ Ọlọ́run ti dá tó ti dẹ̀sìn. so eléyìí ẹwà rí táwọn Lárúbáwá sọdún méjì mímọ́ kò lè ṣẹlẹ̀ mọ́ torí pé òjíṣẹ́ Ọlọ́run ti fagilé. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n bá ti dá sí, tí wọ́n bá ti sọ, tí òjíṣẹ́ Ọlọ́run ti sọ, tọ́lọ́run sọ, tó jíṣẹ́ Ọlọ́run sọ pé nǹkan báyìí ni o, tàbáyà tiẹ̀ ti gbọ́ bóyá lẹ́yìn tọ́lọ́run sọ direct, bóyá látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run láti ti gbọ́ tọ́lọ́run tó ṣàlàyé fún wa pé báyìí ni. so tí wọ́n ti lè sọ pé báyìí láti ṣe à ní opportunity kankan mọ́ láti sọ pé a tún fẹ́ ṣèfẹ́ nu ara wa. bẹ́ẹ̀ yẹn bá dánrú ẹ̀ wò èèyàn ń kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run ọba ni. so kíkíra ẹni nínú ẹ̀sìn tiwa ló wà, kíkíra ẹni nínú ẹ̀sìn ni. bó o láṣẹ ṣe Ọlọ́run ọba ti ṣàlàyé ẹ̀ fún wa látẹnu òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam. sáà wá lè tẹ̀ kọ̀kọ̀ fúnra wa báyìí wà á lè tẹ̀, sáà lè rùkù á lè rùkù, sáà lè sùjúd á lè sùjúd. ṣùgbọ́n tá a bá ti sọ pé wọ́n ti káńsù nǹkan kékeré, a jẹ́ pé ńlá náà ti dèwọ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n tún lè jiyàn, torí ẹ̀ ní ó mú mi kí n tún ka àdísì díẹ̀ sí i. nínú eléyìí afá Ibn Majah ni wọ́n gbà wá, àdísì tó lálàáfíà ni. wọ́n ní haddathana أزهر بن مروان قال حدثنا حماد بن زيد عن أيوب عن القاسم الشيباني عن عبد الله بن أبي أوفى قال لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه وسلم قال ما هذا يا معاذ؟ قال أتيت الشام فوافقتهم يسجدون لأساكفتهم وبطارقتهم فوددت في نفسي أن نفعل ذلك بك. فقال رسول الله صلى الله عليه وسلم فلا تفعلوا فإني لو كنت آمرا أحدا أن يسجد لغير الله لأمرت المرأة أن تسجد لزوجها والذي نفس محمد بيده صلى الله عليه وسلم لا تؤدي المرأة حق ربها حتى تؤدي حق زوجها. àdìsí ẹlẹ́ẹ̀kejì òun ni eléyìí tó ṣe pé gbogbo wa náà ti mọ̀ nígbà tí Mu'adh bónú Jabal tó darí dé láti ìlú Sham. ó wá pàdé ànábì bó ṣe forí kanlẹ̀ fánábì nìyẹn, forí kanlẹ̀ fánábì. ànábì bá ní Mu'adh ma hadha ya Mu'adh ma hadha, kí ló ṣe ọ́, kí ló rọ́lù ọ́ ìwọ Mu'adh, kí ló mú ọ? ó wá ní mo délùú Sham bí wọ́n ṣe ń ṣe fáwọn bíṣọ́ọ̀pù wọn nìyẹn, gbogbo àwọn olórí, àwọn aláṣẹ wọn, àwọn olórí wọn bí wọ́n ṣe ń kí wọn nìyẹn. mo wá pinnu mo pé bó ṣe yẹ bá dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bá ṣe máa kí nìyẹn o, ń lọ ìfẹ́ tiẹ̀ bí bá ti débẹ̀. gbogbo àwọn tí ò wò tí ò gbọ́ ẹ̀ àwọn sàbẹ́ tí wọn ò gbọ́ táwọn jẹ́ pé àwọn òrí tí mo rí gbogbo wọn ni màá sọ fún báyìí ni ẹjẹ́ á ṣe máa kánà bí o. so ní ló fà á tí mo fi forí kanlẹ̀ fún ẹ tí mo fi kíwà Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ti pé fala taf'alu, ẹ má dàrú ẹ̀ wò mọ́ ẹnìkan nú yín kò gbọdọ̀ dàrú ẹ̀ wò mọ́. sẹ́mi pé Mu'adh ni ó forí kanlẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam, ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó lo dọ̀míru jámù níbẹ̀ yẹ fala taf'alu, pé gbogbo mùsùlùmí ayé pátá ẹ gbọdọ̀ dàrú ẹ̀ wò mọ́ o, ẹ gbọdọ̀ dàrú ẹ̀ wò ẹnìkan nú yín ò gbọdọ̀ dàrú ẹ̀ wò mọ́. gbogbo yẹn ẹ má dán wò mọ́, ẹ má dá lásà. fala taf'alu, Ànábì clear ó kánṣu ẹ̀ pátápátá pé ẹ forí balẹ̀ fún ta ni. ó ní fa inni law kuntu amiran ahadan, tó bá tẹ̀ jẹ́ pé mo lè pa ẹnìkan láṣẹ, wáyé pé mo lè pa ẹnìkan, mo nípa àti pa ẹnìkan láṣẹ pé kó máa forí balẹ̀ fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run ni. ìyàwó ni ń bá pa láṣẹ pé kó máa forí balẹ̀ fún ọkọ rẹ̀, torí pé ìwọ̀ tọ́kọ ẹ̀ ní lórí rẹ̀ ó lágbára. ó ní kódà kò lè rí ìwọ̀ Ọlọ́run ọba mú wá títí tí ó fi mú ìwọ̀ ọkọ rẹ̀ wá.
torí pé ìwọ ọkọ gómìnà ọpa ìwọ ọkọ mọ́, torí pé lábẹ́ ìtẹ̀lé àṣẹ ọkọ ibẹ̀ làlìjánà obìnrin wà, ibẹ̀ làlìjánà obìnrin wà. Ó ní láti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Ó wá ní àṣẹ obìnrin, àṣẹ ọkọ ni ló lágbára jù nínú gbogbo àṣẹ tọkọ bá pa lórí ìyàwó ẹ̀, lópin ìgbà tí kì í bá ti ṣe àṣẹ tó tako ti ọlọ́run ọba Allah, torí pé la ta'ata al makhluqi fi ma'siyati al khaliq, kò sí tẹ̀lẹ́dà níbi yíyapa dẹ́dà o. Gbogbo àṣẹ tọkọ bá pa tí ò bá ti mú pé ó tayọ ààlà tọlọ́run ọba dání, gbogbo orú àṣẹ bẹ́ẹ̀ pátápátá lobìnrin gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Ṣùgbọ́n àṣẹ ọkọ ṣe wá lágbára tó yẹ, tó ṣe pé ó lágbára gan-an, tánàbí tó ń sọ pé mo fọ Ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. Ó ní obìnrin kò lè tí ì rí àṣẹ Ọlọ́run ọba mú pé, kò lè tí ì rí ìwọ Ọlọ́run ọba, kò lè tí ì rí pé títí tí ó fi pé ìwọ ọkọ rẹ̀ níbi tí ìwọ ọkọ ẹ̀ lágbára dé. Torí pé tó bá ti ń ṣe ọkọ rẹ̀ ó ti ń ṣe Ọlọ́run nìyẹn. Àfi kó pé ìwọ ọkọ kó tẹ̀lé tọkọ rẹ̀ kó lè bá rí ìyọ́nú Ọlọ́run ọba. Tó bá rí bẹ́ẹ̀ ó ní tó lágbára ni. Ó ní bó wá ti wá rí ìyìn tó bẹ́ẹ̀ kí wọ́n sọ pé kí obìnrin máa forí balẹ̀ fún ọkọ rẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ ẹ má tún dán wò mọ́, ẹnìkan kan ò gbọ́dọ̀ forí balẹ̀ fún mi. Náà ṣé bàbá tèmi tànà bí? Èmi ò wá mọ̀ bóyá bàbá tiẹ̀ tànà bí o, ṣùgbọ́n tó dá wa lójú ni pé kò sẹ́nì kankan tó tó ànábì sallallahu alaihi wasallam lórí ilẹ̀. Tó bá ti wá rí bẹ́ẹ̀ tànàbí bá fi wá sọ pé èèwọ̀ ni, ó ti kọ́kọ́ sọ nú ọ̀rọ̀ rẹ̀ pé a gbọ́dọ̀ tẹ̀ báyìí, ẹni wọ́n tún wá sùjúdù fún, ó ní rárá o, ẹ gbọ́dọ̀ dán wò, ẹ gbọ́dọ̀ forí balẹ̀, má tún forí balẹ̀ fún mi mọ́. Tó bá rí bẹ́ẹ̀ a ti rí i pé kò tọ́ ká máa forí balẹ̀ fún ẹnì kankan ní lẹ́yìn ọlọ́run ọba. Ọlọ́run ọba Allah nìkan la gbọ́dọ̀ forí balẹ̀ fún. A gbọ́dọ̀ dọ̀bálẹ̀, a gbọ́dọ̀ dọ̀bálẹ̀. Ọkùnrin kò gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ fẹ́nì kankan, obìnrin kò gbọ́dọ̀ máa kúnlẹ̀ fẹ́nì kankan. Ìwà ẹ̀ṣẹ̀ ni, ẹ̀ṣẹ̀ ńlá ni bẹ́yàn bá ń dán irú rẹ̀ wò, tó lòun kíyàn tó ń dọ̀bálẹ̀, tó lòun kíyàn tó ń kúnlẹ̀, torí pé ìsìláàmù ti fagilé. Ìsìláàmù sọ pé kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀. A ti gbọ́dọ̀ máa tẹ̀ kọ̀kọ̀, kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀. A dúró wa sángílítì wa náà ni pẹ̀lú àpọ́nlé, pẹ̀lú respect, a sì kíra wa. Eléyìí ni in tí ó wá láti inú súnà Ànábì sallallahu alaihi wasallam. Kó tún lè bá dá yín lójú dáadáa, a ní Salman Faris, a sáà mọ̀ pé Nasara ni, ó sì gba Islam nílùú Madina. Kí ló wá ṣẹlẹ̀? Ó gba Islam ní Madina, ó wá pàdé Ànábì sallallahu alaihi wasallam. Anna Salmana laqiya an-nabiyya sallallahu alaihi wasallam fi ba'di turuki al-Madina, wa kana Salmanu hadith ahdin bil Islam, fasajada lin-nabiyyi sallallahu alaihi wasallam faqala la tasjud li ya Salman, wa sajada lil hayy alladhi la yamut. Ó ti wá pàdé Ànábì sallallahu alaihi wasallam ní Madina, ó ṣẹ̀ṣẹ̀ gba Islam ní tínú ẹ̀ ń dùn, tí gbogbo wá pàdé Ànábì pé àwọn tí wọn ò tiẹ̀ tànàbí tí wọn ò tó nǹkan kan, àwọn pásítọ̀ wa à ń kúnlẹ̀ fún wa, à ń dọ̀bálẹ̀ fún wọn, ló bá sáré wólẹ̀ fánàbí sallallahu alaihi wasallam. Ànábì ní kí ló ń dánwò yìí? Ó wà ní ya Salman, ìwọ Salman, ó ní la tasjud li, má forí balẹ̀ fún mi mọ́ láíláí, wasjud lil hayy alladhi la yamut, ẹni tó forí balẹ̀ fún ni ẹni tó ṣe pé alààyè ni, kò ní kú láíláí, òun ni kó forí balẹ̀ fún. Ta lálàyé tí ò ní kú láíláí? Allah. Má forí balẹ̀ fún mi Ànábì. Tànábì bá fi lè reject ẹ̀, ta wá lẹ́ni tó bẹ́ẹ̀ tí ó sọ pé òun gba ìdọ̀bálẹ̀? Kò sí o. Kẹ́ẹ̀jẹ́ abẹ́rù Ọlọ́run ọba. Nínú ẹ̀sìn wa tí a wà yìí, ẹnìkan kan ò tànábì sallallahu alaihi wasallam o, òun lọ́lọ́run ọba rán sí wa o. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Ọlọ́run bá ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana, àwòkọ́ṣe tó dáa ló ń bẹ fún yín lára òjíṣẹ́ Ọlọ́run ọba o. Liman kana yarjullaha wal yawmal akhir, fún gbogbo ẹni tó bá lágbọ́kànlé pé òun pàdé Ọlọ́run ọba, ọjọ́ kan yìí sì ń bọ̀, tó sì rántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀. Tó bá rí bẹ́ẹ̀, tẹ́yìn náà mọ̀ pé pàdé Ọlọ́run, tẹ́mi náà mọ̀ pé pàdé Ọlọ́run, àgbọ́dọ̀ àwọn bàbá wo ò rí ni, wọn ò rí àwọn nǹkan tó báyìí ni, wọn ò bá ti jẹ́ kẹ́nì kankan dọ̀bálẹ̀ fáwọn, wọn ò bá ti jẹ́ kẹ́nì kankan kúnlẹ̀ fún wọn. Ibi tí mọ̀ dé lọ́dọ̀ wọn, tí ibi tó yé wọn mọ́, ibẹ̀ ni wọ́n ṣe mọ̀, kọ́lọ̀ wọn bá Allah kó bá wa forí jì wọn.
pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ́n sì tún sọ pé eléyìí ti pọ̀ jù, torí ẹ̀ ni wọ́n fi dọ́gbọ́n sí ẹ rí pé tọkùnrin àáfà ọkùnrin yóò wá rọra bẹ̀rẹ̀ báyìí yóò lóṣò ẹ rí pé wọn ìdọ́balẹ̀ náà kí ló tí wọn fún afẹ́yìn wọ́n dọ́gbọ́n sí débẹ̀ ni ṣé àṣà wa ni ká máa lóṣò, assalamu alaikum ká máa lóṣò sásà wa ni kì í sásà. àwọn bàbá yẹn náà wọ́n gbìyànjú ni pé àti àgbọ́ ìwọ̀nba tó yé wọn, àti pé ìgbà yẹ tẹ́wọ́n àwọn tó yé náà bá ní káwọn ó dìde gẹ́gẹ́ bí bàbá wa Ádámù ṣe sọ tí ń sì ka tírà wọn fún wọn, ń ka tírà wọn bàbá Ádámù ń ka díẹ̀ fún wa nínú tírà tí wọ́n ṣe tí wọ́n ń pè ní al-Islamu at-Taqlidul Jahiliyya. wọ́n ṣe bàbá Ádámù gbogbo tí mò ń sọ yìí náà ni wọ́n sọ, kódà wọ́n tiẹ̀ tún sọ tó tún lágbára ju èyí tí mò ń sọ yìí lọ nínú tírà wọn yẹn, pé ẹnìkan ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀, ìwà burúkú ni, àṣà burúkú ni, àṣà tí ò dáa táwọn èèyàn ń pè ní ìtẹríba, òun ni ká máa dọ̀bálẹ̀, òun ni ká máa kúnlẹ̀, ká máa yọ bàtà lẹ́sẹ̀, ká máa sí fìlà fún yàn táwọn èèyàn ń ṣe. so bàbá Ádámù wọ́n sọ gbogbo ẹni tó bá lọ́run bá gbà láàyè kó lọ ra tírà tí wọ́n ń pè ní al-Islamu wa Taqlidul Jahiliyya tí àyẹ ni ó ní. so bẹ́ẹ̀ bá rí lọ́jà wá ṣe photocopy lọ́dọ̀ mi pẹ̀lú àṣẹ Ọlọ́run ní fún yín fẹ́ ṣe photocopy, torí àríra ń ta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀tí yóò tún jáde láìpẹ́ inshallah. so ó ní bàbá Ádámù ló ṣe ní kàdíẹ̀ fún yín náà inshallah kó tó di pé mo parí ètò yìí. gbogbo ẹ̀ rí pé àwọn àdìsí àárín sìn pé so ó ní àwọn tá a rí nínú Islam ni ibo náà ti wá rí kí wọ́n máa kúnlẹ̀. so eléyìí ni ọ̀rọ̀ tó yanjú nípa pé a gbọ́dọ̀ kúnlẹ̀ fẹ́ nìkan, a gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ nìkan, torí pé Ọlọ́run ọba Allah gan ó tiẹ̀ ti dìídì sọ fún wa pé a gbọ́dọ̀ dánwò, kò sẹ́ni tá a gbọ́dọ̀ kúnlẹ̀ fún, kò sẹ́ni tí a gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún o. Ọlọ́run ọba Allah sọ pé la tasjudu lishamsi wala lilqamar wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun. lọ ka suratu Fussilat aya 37. Ọlọ́run ní la tasjudu lishamsi, ẹ má forí balẹ̀ fún oòrùn, wala lilqamar, ẹ má forí balẹ̀ fún òṣùpá, wasjudu lillahi alladhi khalaqahunna, Ọlọ́run ọba tó dá wọn òun ní kẹ́ forí balẹ̀ fún, in kuntum iyyahu ta'budun, tó bá jẹ́ pé lóòótọ́ o Ọlọ́run ọba lẹ bá ń sìn. so oòrùn àtòṣùpá wọn tóbi jù wá lọ nínú jíjẹ̀dá. so Ọlọ́run bá wa tí nígbà tó Ọlọ́run bá wa mú un tó tóbi jù wá lọ nínú jíjẹ̀dá, ó túmọ̀ sí pé àwa tá a kéré sí a gbọ́dọ̀ dánwò rárá nìyẹn. sòtò rẹ̀dẹ̀ Ọlọ́run làwa náà, àtòrùn ẹ̀dá Ọlọ́run, òṣùpá ẹ̀dá Ọlọ́run, Ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ forí balẹ̀ fún wọn. àwa tá a jẹ́ èèyàn náà ẹ̀dá Ọlọ́run ni wa, ẹnìkan kò gbọ́dọ̀ forí balẹ̀, a gbọ́dọ̀ forí balẹ̀ fún èèyàn, a gbọ́dọ̀ forí balẹ̀ fún ẹ̀dá ẹgbẹ́ wa, a gbọ́dọ̀ forí balẹ̀ fún èèyàn, a gbọ́dọ̀ forí balẹ̀ fún igi, a gbọ́dọ̀ forí balẹ̀ fún oòrùn, a gbọ́dọ̀ forí balẹ̀ fún òṣùpá. kò sí nǹkan kan nínú ẹ̀dá tá a gbọ́dọ̀ forí balẹ̀ fún tó ju Ọlọ́run ọba Allah lọ. tó bá rí bẹ́ẹ̀, so àṣà burúkú, àṣà tí ò dáa, àṣà kàtìkàtì, àṣà burúkú ni. gbogbo ẹni tó bá ń ṣe kó lọ gbé jùlẹ̀, kó bẹ̀rù Ọlọ́run. gbogbo ẹni tó bá sì ń sọ pé kí wọ́n dọ̀bálẹ̀ fóun náà kó sọ́ra rẹ̀, torí ìwọ ọ̀tọ̀ Ọlọ́run ọba nìkan ni, Ọlọ́run ọba nìkan ni à ń ṣe gbogbo eléyìí fún. èèyàn gbọ́dọ̀ ṣe fún ẹ̀dá mi lẹ́yìn Ọlọ́run ọba. eléyìí ni ọ̀rọ̀ eléyìí tó jíṣẹ́ Ọlọ́run ọba sọ, àti ọ̀rọ̀ Ọlọ́run ọba tí a kà fún wa nínú Al-Qur'anil Karim. ẹ̀kọ́ kíkí, òjíṣẹ́ Ọlọ́run ò dúró, kò fi ilẹ̀ láì tún ṣe àlàyé rẹ̀ fún wa. ó ṣàlàyé ẹ̀ fún wa pé bá tún ṣe kíra wa ní o, kí ló sọ? ó ní nínú ẹgbà wa nínú Sahih Bukhari wa Muslim náà ni wọ́n ti gbà wá láti Abu Hurairah náà ni wọ́n gba àdísì ilé wa. ó ní qala Rasulullah sallallahu alaihi wasallam yusallimu rakibu ala al-mashi, ó lẹ́ni tó gun nǹkan, ẹni tó wa mọ́tò, ẹni tó gun kẹ̀kẹ́, tó gun ọ̀kadà, ó ní kó sálámà sí ẹni tó ń fẹsẹ̀ rìn, wal mashi ala al-qa'idi, ẹni tó ń fẹsẹ̀ rìn náà kó náà sálámà sí ẹni tó wà lórí ìjókòó, wal qalilu ala al-kathir, àwọn tó bá kéré ẹ̀ ń lọ, ẹ̀yin mẹ́ta lẹ́ ń lọ, ẹ pàdé àwọn mẹ́fà, ẹ pàdé àwọn márùn, ẹ̀yin mẹ́ta ní kẹ́ kọ́kọ́ sálámà sí àwọn márùn. so bákan náà nínú riwaya ti Imam Bukhari, riwaya ti Imam Muslim ó kà yẹ, riwaya ti Imam Bukhari ó ní yusallimu as-sagiru ala al-kabir, kí ọmọdé kó sálámà, ó ní kó kọ́kọ́ sálámà sí àgbàlagbà, wal mashi ala al-qa'id, bákan náà ẹni tó rìn ní kó sálámà sí ẹni tó wà lórí ìjókòó, wal qalilu ala al-kathir, àwọn tí wọ́n bá kéré ni kí wọ́n sálámà sí àwọn tí wọ́n bá pọ̀, ní kí wọ́n kọ́kọ́ sálámà sí àwọn tí wọ́n bá pọ̀. so nínú ẹ̀kọ́ bí a sì kíra wa nìyẹn. so Ànábì sallallahu alaihi wasallam a máa sálámà sí àwọn ọmọ kéékèèké tí wọn ò tí bàlágà,
so àmọ́ ìṣesí ẹ̀ ní kó sálámà sí wọn. So àwọn tí wọ́n kéré tó jẹ́ pé wọ́n kéré jù, so àwọn ọmọ kékeré ti bí àsọgír àwọn ẹni pé ọmọ kékeré òun ti dàgbà díẹ̀ ṣùgbọ́n kò tágbàlagbà, so òun ni kó kọ́kọ́ máa sálámà sẹ́mu òun ti gbọ́n òun ti bàlágà. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti bàlágà, àwọn sibuyan, so anabi sallallahu alaihi wasallam ló máa kọ́kọ́ sálámà sí wọn, so òun ló máa kọ́kọ́ sálámà sí wọn nínú ẹgbà wá eléyìí tá gbà wá láti ọ̀dọ̀ Abi Dawud wa geruhu bisnadi sahihain. So wọ́n ní ani Anas àgbà wá láti ọ̀dọ̀ Abi Dawud àti geru àtàwọn tí ó tún yàtọ̀ sí Abi Dawud, so ni wọ́n gba àdísì yẹn wá. So láti ọ̀dọ̀ Anas anan nabiyya, ó ní anabi sallallahu alaihi wasallam marra ala gilman, ó rí kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọdé yalabun tí wọ́n ń ṣeré, fasallama alaihim, anabi sálámà sí wọn. Wàrọ̀wà iná òfin kitabi ibn Sunni wa ghairihi, bákan náà nínú tíra ibn Sunni àtàwọn míì náà qala fi faqala assalamu alaikum ya sibiyan, pé ìyànàbí sì gbé sígà ìwá gan ni pé assalamu alaikum ya sibiyan, àláfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run àláfíà Ọlọ́run ọba kó máa bá ẹ̀yin ọ̀dọ́mọdé kéékèèké yìí o. So ti yé wa, so àbí ó ṣe rí òun nìyẹn, bóyá a ṣe sálámà nìyẹn, sálámà ní nìkan la need. Assalamu alaikum, a sálámà, a bọ̀ra wa lọ́wọ́. So kè bí Ọlọ́run bá là bí ó ṣe pa wá láṣẹ rẹ̀ nìyẹn látẹnu Ànábì sallallahu alaihi wasallam. Eléyìí ni kíkí ó sì kí ra ẹni nínú Islam o, bí yẹn bá ti gba Islam ó ti dẹ̀sìn, kì í ṣe àṣà, torí pé Ọlọ́run bá ti dá sí, òjíṣẹ́ Ọlọ́run bá ti dá sí, gbogbo tí wọ́n bá ti tọ́lọ́run bá ti dá sí, tójíṣẹ́ Ọlọ́run bá ti dá sí pé báyìí lẹ́sẹ̀ ṣe, ó ti dẹ̀sìn, kì í ṣe àṣà. Ká mọ̀ sí àsìgbọ́yé yẹ. Gbogbo àwa tí kò bá yé, ẹ jẹ́ ká lọ ka tírà tí mo sọ lẹ́ẹ̀kan yẹ, iqtidahu siratil mustaqim, ẹ jẹ́ ká lọ ka, a mọ̀ tún máa àṣà àtẹ̀sìn, yóò yé wa, wọ́n yanjú ẹ̀ dáadáa tó pọ̀ mẹ́ dáadáa, so yóò yé wa bàbá katira yẹ. Kọ́lọ́run bá là kí ó ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀, kọ́lọ́run bá kí ó ṣe fún wa. Náà àwọn tí wọ́n wá sọ pé kàfi ká máa dọ̀bálẹ̀ o, àwọn náà máa láwọn ẹ̀rí kan tí wọ́n máa ń mú wá. Ẹ jẹ́ ká jọ wò sáwọn ẹ̀rí só lẹ́sẹ̀ ńlẹ̀ àbí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Nínú àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá, ó ní pé wọ́n á sọ pé wọ́n á lọ ka Suratul Baqara, wọ́n á ní wa idh qulna lil malaikati isjudu li Adama fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin. Pé Ọlọ́run ọba nígbà tó ń sọ pé ó ń sọ fáwọn màláíkà pé usjudu li Adama, ẹ forí balẹ̀ fún Adama, fasajadu, gbogbo wọn bá forí balẹ̀, illa iblisa aba wastakbara, àfi shaitan Iblis o nìkan ló kọ̀ ní ó forí balẹ̀, ó ṣagídí, ó sì gbéraga, wa kana minal kafirin, ó sì di kèfèrí, ó ń bẹ nínú àwọn kèfèrí. Tọ́ wọ́n ní so àyà yẹ torí pé ó sùjúdù lè Ádámà, ẹ forí balẹ̀ fún Ádámà lọ́lọ́run wí, so tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká máa fi orí balẹ̀ fúnra wa ni. Ẹ dákun ẹ̀yin náà gbọ́ o, wa idh qulna lil malaika, Ọlọ́run ní nígbà tá a sọ fáwọn màláíkà wípé usjudu li Ádámà, ẹ forí balẹ̀ fún Ádámà. Ẹ dákun àwọn màláíkà lọ́lọ́run ní kí wọ́n forí balẹ̀ fún Ádámà, kí ló wá kan kíkí ti wá ń bẹ̀? Lálákọ̀ọ́kọ́ Ọlọ́run ò sọ pé káwọn màláíkà kí Ádámà, ìforíbalẹ̀ táwọn màláíkà tí wọ́n foríbalẹ̀ yẹ kìí ṣe pé wọ́n kí Ádámà, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nígbà tá a bá foríbalẹ̀ tá a sùjúdù tọ́lọ́run bá ní ká kọjú sí ìkábà, sáà ń kí kábà ni, sáà ń kí ni, kí kábà náà. Ibo ni wọ́n ti wá mélé wa alikiyasu máa lè fárik, ẹnìkan ò ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ́sìn òye kó sọ kántankàntán yẹn. So gbogbo àwọn tí wọ́n ń sọ, àwọn tí nǹkan kan ò yé nú ẹ̀sìn ni, àwọn tí wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ ni. So àwọn tí wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ tí wọ́n mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn tí wọn ò sì lè dákẹ́ ẹnu wọn, so tó jẹ́ pé wọ́n máa ṣàyọjú hàn sí nǹkan tí kò bá kàn wọ́n. Gbogbo àwọn àfáà ẹlẹ́sìn pátápátá, ẹ lọ gbogbo tàfàsírù ayé pátápátá, kò sí nǹkan tó lè sọ pé wọ́n ń kí Ádámà ni o. Ọlọ́run ní ẹ forí balẹ̀, àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run ọba.
bọ́lọ́run bá ṣe pa wá láṣẹ pé ọyá tẹ́ bá ti fẹ́ kírun o gbogbo bíkíbi tẹ́ bá ti jáde gbogbo bíkíbi tẹ́ bá wà ẹ dojú yín kọ kíbla. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run pa àwọn eléyìí láṣẹ lọ́jọ́ yẹ pé ẹ forí balẹ̀ fún ádámọ̀